oògùn yìí ìwọ tó bá yára tó ìsí ọ̀lẹ bóyá o ti ṣoògùn ológun ò jẹ́ fún ọ òní ni mo fẹ́ fún lóògùn pé kó lọ ṣe o torí mo ṣe mo bá bẹ́ẹ̀ ìwọ tó bá sì lọ ṣoògùn ní agbára Ọlọ́run ó bá bẹ́ẹ̀. ṣé wá rí oògùn yìí ìwọ tó bá ṣe business lọ ṣe ìwọ tó bá ń gba contract tẹ́lẹ̀ tó rí contract gbà mọ́ lọ ṣe ìwọ tí gbogbo ọ̀nà dí mọ́ tí ó lé kankan lọ ṣoògùn yìí ọkì mi tó pè mí tó dúpẹ́ fọ́lọ́run ìwọ ọmọ ìyàwó tó ọ̀rọ̀ gbà mọ́ lọ ṣoògùn yìí bẹ́ẹ̀ lọ́ba tó bá ti ṣe o kí wá lọ́lọ́ wá ọlọ́wọ́ olóńgbò dúdú kan èmi mo pè é olóńgbò dúdú tí ò ní àmì ọyọ kan ọ wà lọ́wọ́ ọ̀gàyè mẹ́sàn-án ọ wà lọ́wọ́ ewé àbámọ́dá 101 ewé àlùpàídà 101 ewé àlùpàídà yẹn tútù ní ẹ wá kó má lu ẹ wà lọ́wọ́ àtàrẹ mẹ́sàn-án ẹ wá apẹ tuntun ẹ kó gbogbo táwọn yìí ẹ kó sínú ẹ tẹ ẹ bá kó sínú ẹ tán ẹ sọ di powder ẹ jó tẹ bá wá jó tán ẹ lọ ìjọ tẹ ẹ bá dóògùn yìí kó jẹ ọjọ́ àlàmísì ni o tẹ ẹ bá lọ jó níjọ́ míì tí ìṣèjọ́ àlàmísì ìrọ̀lẹ́jọ́ kò ní ṣiṣẹ́ ìjọ àlàmísì tí wọ́n ń pè ní Thursday ìjọ Thursday òun lẹ lè jóògùn yìí o tẹ ẹ bá wá ti wá jóògùn yìí tán ẹ wá lọ mú pépà ẹ pín sọ́nà 16 ẹ lọ tí ó dàbí àtíkè bíi powder dáadáa tí ó dàbí àtíkè ẹ wá pín oògùn yìí ẹ pín sọ́nà 16 ìjọ tẹ ẹ bá lóògùn yìí ọjọ́ Jímọ̀ ṣe é máa kẹsẹ ní ọjọ́ Thursday ọjọ́ Jímọ̀ ẹ máa fi mílíkì ọlọ́pẹ kan lẹ́ẹ̀ máa fi lò lójoojúmọ́ fún 16 days ẹ sì pín ẹbù yẹn pín sọ́nà 16 ẹ wá lò léra wọn fún 16 days ní agbára Ọlọ́run a gbọ́dọ̀ sọ pé ó dájú torí Ọlọ́run dájú jùlọ Ọlọ́run ó fi kún fáyà Ọlọ́run fàṣẹ sí Ọlọ́run fi àmì sí fún ẹni tó bá ṣe iṣẹ́ yìí mo búra pẹ̀lú kọ́ Ọlọ́run ẹ lọ dán wò ìwọ tó bá ṣe yọ bọ̀ láàmú lọ ṣe kọ́ fún mi lábọ̀ láàrin oṣù mẹ́ta ó dúpẹ́ fọ́lọ́run olóńgbò yẹn tí wọ́n bá rà dé ẹ wò ó dáadáa fínífíní tẹ́ bá fẹ́ rà kó má ní àmì kankan bẹ́ẹ̀ o ẹ lọ dọ́gbọ̀n ìwò bẹ́ẹ̀ lẹ́bàá.